tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ òdùbí etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá ní ròún gbé sọnù bí òṣìbí ọmọ Yorùbá wọ́n ti fẹ́ mú tàn fún wa o wọ́n jẹ́ kó yé wa wípé ṣé ẹ fẹ́ gbọ́ ó lọ fà gan ìbáṣepọ̀ tó ń bẹ láàrin bàbá Tinubu àti Shettima eléyìí kúrò ní ìbáṣepọ̀ Muslim ticket. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní tẹ́ ẹ bá mọ ìtàn tó rọ̀ mọ́ ìbáṣepọ̀ bàbá Tinubu àti Shettima, ẹ mọ̀ pé ó kúrò ní Muslim ticket. Ta ló sọ èyí? Dàhírù ni o, Dàhírù ló sọ ọ́. Ó jẹ́ kó yé wa, ó ní ṣé ẹ rí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ náà. Majud Dàhírù ti bọ́ta o láti sọ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Kashim Shettima pẹ̀lú bàbá Bọ́lá Tinubu. Dàhírù jẹ́ kó yé wa, ó ní ṣé ẹ fẹ́ gbọ́ ṣé rí àwọn ọmọ ẹgbẹ́ APC ìyẹn All Progressives Congress Muslim ticket èyí tó ṣẹlẹ̀ ní 2023 election. Ó tẹ̀síwájú ó ní ṣẹ́rí ààrẹ Tinubu ó ní nǹkan ṣe nígbà náà pẹ̀lú Kanem Borno Empire. Ó túmọ̀ sí pé bóyá ká sọ pé àwọn baba ńlá Tinubu wọ́n ti jọ ní nǹkan ṣe pẹ̀lú àwọn Shettima. Bẹ́ẹ̀ wọ́n wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Kanem Borno Empire wọ́n ní ó wá fẹ́ dàbí pé ìbáṣepọ̀ yẹn ló tún wá jáde nísìnyí tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ fún òun bóyá Muslim ticket náà lò. Dàhírù tún wá sọ ó ní the patriarch of the Tinubu family Malam Muhammadu Bagara migrated from Borno to Lagos century ago. Wọ́n bẹ̀rẹ̀ ìtàn burúkú o. He married the renowned Madam Tinubu as a powerful and influential trader in Yoruba history, although Madam Tinubu did not bear him children. Ṣé ẹ ti gbọ́? Wọ́n ti bẹ̀rẹ̀ ìtàn. Muhammadu wá ṣe kí ni? Ó fẹ́ ìyàwó púpọ̀ whose offspring carried on Tinubu bloodline. Gbogbo àwọn ìyàwó náà ara ẹ̀ ni àwọn ẹ̀jẹ̀ bàbá Tinubu. Irọ́ pọ̀ múlẹ̀ wọ́n ti pa wá o pẹ̀lú rọ́. Wọ́n wá ní fún ìdí èyí ẹ wò ó ṣe rí a fẹ́ lè sọ pé bàbá Tinubu wọ́n líǹkì mọ́ Borno. Dàhírù urged that the president and vice president share a historical connection. Múlẹ̀ only one that symbolically ties Lagos and Borno together through ancestry and legacy. Múlẹ̀ ẹgbọ́n wọn ní bàbá Tinubu àti Shettima wọn lọ́mọra wọn rí dáadáa o, wọ́n ti gbé kò yín, wọ́n ti mú fún yín o, wọ́n lọ́mọra wọn ní dáadáa tó túmọ̀ sí pé èyí ló wà fà á tí tíkẹ́ẹ̀tì Muslim ticket tó fi ṣiṣẹ́ tọ́lọ́run fi gbà fún wọn. Ó ti yé mi. Ẹja kàtẹ́ sí àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi. Ó ní ó ti yé mi o. Nǹkan tí ò lè ṣeé ṣe ẹ tún bẹ̀rẹ̀. Ó ní kò possible. Bẹ́ẹ̀ ni o. No, it's not possible for Bola Tinubu to have dominated Lagos State if only he is an adopted child of Malam Abibat Mogaji. Tó túmọ̀ sí pé bàbá Tinubu ò lágbára tí ìbá ṣe pé true ìyáàfin Abibatu Mogaji. Bẹ́ẹ̀ ni ìyálọ́jà gbogbo Èkó ìgbà náà àná. Wọ́n ní Lagos people will have not allowed that. Tó túmọ̀ sí pé ọlá ìyá ló ń jẹ o, ọlá títí ìyá ẹ̀ ló ń jẹ. The truth of the matter is that Olúwọlé Tinubu ìyẹn former police commissioner and later a practicing lawyer. Wọ́n ti mú tàn wá jáde. Wọ́n ní ṣé wá rí Olúwọlé Tinubu yẹn and was the brother of Madam Abibat and father of Wale Tinubu Oando PLC CEO. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀rí bí tàn yẹn ṣe jáde ihun tó fi dá kí history wà nìyẹn o. Ẹ̀rí bá ti lọ́ mú tàn jáde. Ṣẹ́rí ìtàn tí Sàáìdù sọ wọ́n ní kò gbẹ́nu dákẹ́ o. Wọ́n ní tí wọ́n kọ́ ló sọ nítorí òfégè ní ọ̀rọ̀ tí Sàáìdù sọ. Wọ́n ní kò gbẹ́nu dákẹ́ pé tí ìbáṣọlá ìyá Mọ́gàjí tí ó jẹ wọ́n ló ṣeéṣe kó má lè débẹ̀ o. Wọ́n ní ṣé wá rí ìyẹn
ọlọ́pàá ní Olúwọlé Tinubu was the biological father of Bola Tinubu, ìyẹn Bola Ahmed Tinubu, through a maid from Iragbeji. Ọ̀rọ̀ yẹn lọ ṣẹ́rí Ọ̀ṣun State, who is Bola Tinubu biological mother. Tó fi hàn pé Bat and Wale ṣe ti yé yín, ìyẹn túmọ̀ sí pé Abibat Mogaji àti Wale Tinubu, ìyẹn ni wọ́n ti mú sítórì bàbá Tinubu jáde. Ẹjá ti gbọ́ àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn. Bẹ́ẹ̀ nìkan ni Tinubu was adopted by Tinubu was adopted. My pastor told me, clearing about his origin. Eléyìí ni olùṣọ́hun alàgbà òun ló sọ fún òun pé adopted pikin ni bàbá Tinubu. Ìtàn ti ń jáde o. Bẹ́ẹ̀ nìkan ni ìwé ó dá o. Nigeria is devil playing ground tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣàkàn mú gbogbo oríṣiríṣi ìtàn àfi k'Ọlọ́run kó gbà wá ni o. Ẹ̀rí tẹ́ ẹ tún mú jáde. Bẹ́ẹ̀ nìkan tún gbé mi débẹ̀. Ó ní ṣẹ́yí, I hope this news is a recent news o, because eléyìí tí gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní mú sítórì bàbá Tinubu jáde. Òun ló lọ fàáfàá tá a bẹ̀rẹ̀ sí ní mú tàn bàbá Tinubu jáde. Bẹ́ẹ̀ nìkan tún gbé mi débẹ̀. Ẹ gbọ́ o. Ìkànnì once you are on top, you become a topic. Once tọ́lọ́run bá ti gbé ẹ ga, kò síbi tó ti ní mú tàn ẹ jáde. Oníkálukú á máa sọ. Ṣùgbọ́n tó ṣe kókó nínú ìwé ìtàn ni pé ẹ solve ìṣòro Nàìjíríà kí ìtàn lè rí tiyín sọ. Òkú ọ̀rọ̀. Ó ní ẹ tán ìṣòro Nàìjíríà kí ìtàn lè rí tiyín sọ. Kò ní jẹ́ pé wọ́n máa pàtàn yín nínú ìbínú ni. Bẹ́ẹ̀ nìkan ni Tinubu should better come out and put his ancestral record straight and let us know who he is. Tó túmọ̀ sí pé kí bàbá Tinubu bọ́ta kó jẹ́ ká mọrú èèyàn tó jà fún. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ gbọ́ oríṣiríṣi ìtàn. Ọ̀kan ní Haúsá ni Ọbásanjọ́, náà wọ́n tún jáde. Wọ́n ní Tinubu àti Shettima, wọ́n ní ẹbí ni. A fẹ́rẹ̀ sọ pé ọmọ ìyá ni wọ́n láti Lagos dé Kanebonu Empire. Mo fọ́ o. Ẹ wá wo, what about the Ọ̀ṣun State connection individual right? Àbí gẹ́gẹ́ bí ìtàn ti fi yé wa pé Ìyáàfin Mogaji ni àti Olúwọlé Tinubu ni wọ́n combine pọ̀ tó bí Tinubu. Ẹ wo ìyá mi, bàbá mi, bá mi bò kó lọ fàáfàá. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ìyá mi lọ́tún ló ti pé Yorùbá nation ni. A ó máa bẹ bí ẹni bẹ́ṣu ni. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nu o. Gbogbo ẹni tó wá láò ní dé, òun máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi. La fi ń kí yín pé ó dàbọ̀.